Abdulrasheed Àkànmú Ládọjà òṣèlú Ìbàdàn gbogbo Ìbàdàn. Pẹ̀lú ògùn Ọlọ́run ìrẹ́nà òde ibi táwa dé yìí. Ìbéyàn kan lójú afẹ́ká náà tó débẹ̀. Ńgbà tó yàtọ̀ ló ń fẹ́ gbà wá débẹ̀ ọmọ wa náà débẹ̀. Ìwọ náà ó débẹ̀. Alibarikola bisimilayi rahmani rahim. Bisimilayi rahmani rahim. Bisimilayi rahmani rahim. Ina atayina kalikawusara. Fasali li rabbika wanihari ina saniaka huwa labutu ayẹyẹ. Wọ́n ní igi tẹ́rẹ́ yẹgbó òṣùmàrè yọ̀run. Ọládọjà yẹ wá nílẹ̀ Ìbàdàn, ikú ò gbọdọ̀ pa fún wa. A kí bàbá wa kábíyèsí ọba Adéwọ̀lú Rasheed Ọládọjà. A kí wọn o kú oríire ìgorí àpèrè àwọn bàbá wọn. Àwọn nǹkan ńláńlá kan ṣẹlẹ̀ ńbẹ̀ tó jẹ́ nǹkan ìjọnilójú, tó jẹ́ nǹkan ìwúrí fúnlẹ̀ Yorùbá, tó jẹ́ nǹkan tó yẹ kí Yorùbá ó ronú lé lórí, tó jẹ́ nǹkan tó yẹ kí Yorùbá ó ṣàpérò lé lórí nínú ìgbàdé ọba Olúbàdàn. Àkọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ ní í ṣèmọ̀ pé kábíyèsí Aláàfin kú bàbá yèyé ò ní wá. Èmi sì ṣèlérí pé níwọ̀nba àgbà tí bàbá wa kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n ti fi ìwé ìpè ṣọwọ́ sí bàbá wa kábíyèsí ikú bàbá yèyé, ó di dandan kí bàbá ó lọ. Àwọn kan tiẹ̀ wá ń wò pé ní tó mú bàbá tí wọ́n fi ṣe pọ̀ pẹ̀lú Ládọjà ládùúgbò gbogbo àwọn ọ̀rọ̀ tí ń jà rìnrìn láàrin wọn. Ó ṣalága lọ́balọ́ba, ó ṣalága lọ́balọ́ba, ó ṣolóyè ọ̀kan lọ́mọ, ó ṣolóyè ọ̀kan lọ́mọ. Pé àwọn ò fọkàn sí pé wọ́n á tiẹ̀ pè wọ́n tàbí pé wọ́n ó lọ. Pé ní tó wá mú wọn tí wọ́n fi lọ, kí ló dé tí wọn ò lọ rèé kí bàbá wa onírìṣà? Àwọn èèyàn ń bi wá, àwọn èèyàn sì ń béèrè, wọ́n ń jù béèrè sí wa. Ń lọ ọbẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n rìn báyìí kí n lè bá tètè débi tí mò ń lọ, torí pé ibi tá à ń lọ ò jìnnà, ibi tá à ń yà lọ́pọ̀. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó ṣe pé Àtìbà TV lẹ́yìn láàyò, a sì káwọn onílàákàyè kúkúrú náà tó ṣe pé wọn wá bá ti sọ̀rọ̀ kan tó bá ti jó wọn láwọn ò ní àpàdá di tíátà. Ìmọ̀ pé a sọ fún ẹ pé a ti fi tíátà lẹ̀ bí làákàyè tiẹ̀ ṣe mọ́nu. Àwọn ọlọ̀tẹ̀nu, àwọn ẹni ibi tí pọnmọ́ rebe túrú. Tọ́ bá a ti tògbésí ayé wa, Elédùmarè ló yé. Ọgbọ́n àtòyé àtòmùgọ̀ tá a fi ń gbọ́rọ̀ wá kalẹ̀ kì í ṣe ìmọ̀ wa, ìmọ̀ Ọlọ́run ni, ìmọ̀ adẹ́dàá ni, ìmọ̀ aṣẹ̀dá ni. Tòtẹ́nìkan bá wá lóun fẹ́ túṣẹ́ Elédùmarè wò tàbí pé òun wọ́n ṣàtúnrọ̀ ọ̀rọ̀, òun wọ́n ṣàtúnṣe wa, o ò ṣe tọ́ra rẹ sí ná kó o tó máa woṣẹ́ fún wa. Àpò ní iṣẹ́ tó rò pa padà ń bẹ̀, iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni là ń ṣe. Ẹjọ́ là ń dá, ẹjọ́ là ń jẹ. Ṣùgbọ́n o, irú ẹjọ́ wo làwọn ikú wò? Irú ẹjọ́ wo ní ń jáde lẹ́nu Àjàmbàdàn? Èyí ló gbé yẹ̀wò. Èyí tá a bá wá sọ tí ó bá ṣe déédéé ara rẹ ló bọ́ra rẹ sùúrù, ọ wàá tún gbọ́, ó fi làákàyè gbọ́, ò ní fi tí ọ̀tẹ̀ gbọ́. A kí bàbá wa Adéwọ̀lú Ládọjà nínú àwọn mèremère tó ṣẹlẹ̀ nínú ìjọba ìwọ̀n ìgbàdé wọn. Ohun kọ́kọ́ ni pé gbogbo orí adé tí wọ́n wá láti wá fìfẹ́ hàn sí wọn. Ó jẹ́ ká mọ̀ wípé tí kì í bá ṣe àwọn gbọ́ yìí sọ yìí lórí afẹ́fẹ́, ọ̀pọ̀lọpọ̀ ṣọ̀kan àtàjọṣepọ̀ ló wà láàrin ọba aládé nílẹ̀ kóòtù òjìmí. Àbáwọn tí wọ́n tiẹ̀ ń fẹnu yaran sọ́bẹ̀, ọmọ Odùduwà làwọn o, àwọn èso ọmọ Yorùbá làwọn o, àwọn èso ọmọ Odùduwà, ọmọ kóòtù òjìrì. Ìmẹ́ni tí wọ́n promise pé kò ní kú tó mọ́ Odùduwà àti eku tọ́ràn míyàn fi kú.
tọ́bàtálá fi kú tàwa ni ò ní kú. ẹ wò ó anyway ṣá ayé ò yẹ nìkan torí pé ẹyọ kan láyé àmọ́ pín méjì. ayé ń yẹ àwọn kan, ayé ń yẹ̀yẹ́ àwọn kan ń fi ayé lẹ̀, ayé ń fi àwọn kan lẹ̀, àwọn kan ń jáyé, ayé ń jẹ àwọn kan. so ti wá ráyé níbẹ̀ ló ti wá ń wá ọmọ lágbájá kì ọmọ tàmọ̀dò. ojú ni ẹ̀yìn ni àrá sàn òjò rọ̀. nígbà tá a ti sọ pé orí tí ó dọba inú agogo dẹ ní ti wá ló jẹ́ Adéwọ̀lú Rasheed Ládọjà kí bàbá ó dórí ipò Olúbàdàn. ó dùn wá nínú nígbà tí gbogbo àwọn ọba fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí wọ́n jókòó tá àti ẹ̀ wá ta ló yẹ kó jókòó ti Ládọjà, ta ló yẹ kó jókòó ti bàbá wa Aláàfin, ta ló yẹ kó jókòó lẹ́gbẹ̀ẹ́ Olúwo, ta ló yẹ kó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọba Gándì, ta ló yẹ kó jókòó lẹ́gbẹ̀ẹ́ Sultan. gbogbo kálukú wọn wá fìfẹ́ jókòó. bẹ́ẹ̀ ṣe wá fìfẹ́ jókòó yìí ẹ jẹ́ kí inú yín náà jókòó bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́ gbèyàn ọba ilẹ̀ Yorùbá látòrí bàbá wa kábíyèsí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ tó fi kárí gbogbo ọba tí wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ Olúbàdàn. ohun àkọ́kọ́ nù. ẹlẹ́lẹ́kejì a rí i pé nínú ìrìn àjò ọba Adéwọ̀lú Ládọjà bàbá wa fẹ́ ṣètò fún gbogbo mọ́gàjí tí kálukú ó máàyè rẹ̀, tí kálukú ó mẹ̀tọ́, tí kálukú ó rìnrìn àjò wọn bí wọ́n ṣe fẹ́, bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ẹlẹ́lẹ́kẹta ń bẹ àwa wò wípé àjọṣepọ̀ tó dán mọ́rán ń bẹ láàrin bàbá wa Olúbàdàn àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí débi pé ńgbà tí ọlọ́lá jùlọ kọ́kọ́ láwọn gba líìfù ńgbọ̀ ya wọ́n kọ́ lọ fún líìfù wọn láti wà níbi ayẹyẹ torí pé àwọn náà ni nọ́mbà 1 nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn ni wọ́n gbàlejò ààrẹ, àwọn náà ló sì yẹ kí wọ́n gbàlejò lọ́balọ́ba. tírú wọn ọba wá sí ń bẹ̀ nírú ọjọ́ ìjẹta bó ni ọba ṣe rí, ọ̀tọ̀ lójú tí gbogbo ayé ọba fi wọlé Ìbàdàn, pàápàá jùlọ ọ̀tọ̀ lójú láìfí tí gbogbo ayé ọba fi wo ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé. ètò wa jẹ́ ní tó wú mi lórí tó dùn mọ́ mi púpọ̀ jù tó ṣe pé ńgbà tí bàbá yìí sọ òun lọ́fẹ̀ẹ́ jẹ́ ọ̀rọ̀ àkọ́sọ wọn. ọ̀pọ̀lọpọ̀ wá rò wípé ìfẹ́ Ìbàdàn nìkan ni bàbá yìí fi sọ, eléyìí tí kì í sì ṣèfẹ́ Ìbàdàn tó jẹ́ pé ìfẹ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, ìfẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ni torí pé gbogbo ilẹ̀ Yorùbá ló fẹ́ bẹ́ẹ̀. ìlọ̀rọ̀ ìpínlẹ̀ Ìbàdàn tí wọ́n béèrè àkọ́kọ́ ń bẹ ń tó yẹni ló yẹni, okùn ọrùn ọ̀yá díẹ̀ ó sì yá díẹ̀, òpòló dẹ̀dẹ̀rẹ̀ tó mú lọ ìní ọ̀yẹ́. Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kọjá ìpínlẹ̀ tá a lè máa pè nípínlẹ̀ ẹyọ kan. ló jẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ ìjọba tó tiẹ̀ bá wa yọ ìpínlẹ̀ Ọ̀ṣun lára ìpínlẹ̀ Ọ̀yọ́. eléyìí tó wá jẹ́ kí dàgbàsókè ó bá ìpínlẹ̀ méjèèjì. ọba tó jẹ tìlú fi tú orúkọ rẹ̀ ò ní parẹ́, ọba tó sì jẹ tìlú kún tìtẹ̀rù tọmọ ń gbèrú sí orúkọ orú ọba bẹ́ẹ̀ ò ní parẹ́. ó wá dọwọ́ yín o gbogbo ọba nípínlẹ̀ Ọ̀yọ́. ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ ọba ní ìrìn lábẹ́nú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọba míì tiẹ̀ ń sáré pé bí wọ́n bá ti yọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò lára ìpínlẹ̀ Ìbàdàn kí gbogbo ọ̀kan ṣá máa jẹ́ pé kápítà tó sì jẹ́ pé ibìkan náà ni wọ́n gbé sí. ó sì lé ètò tó tọ́ àti tó yẹ tí wọ́n fi máa gbé sílùú kọ̀ọ̀kan. tí gbogbo ọba aládé eléyìí kàn yín lásìkò yìí fún ìrẹ́pọ̀ tẹ́ ẹ fi gbọ́dọ̀ pera yín. gbogbo ìrìn àjò tọ́ba kọ̀ọ̀kan fi ń ké sáwọn èèyàn tiẹ̀ tí wọ́n fi ń lọ sílùú Àbújá tí wọ́n fi ń lọ bá ààrẹ ṣèpàdé àkókò ti tó fún yín o. kábíyèsí Aláàfin ikú bàbá yèyé, bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, bàbá wa Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn, bàbá wa Olúgbọ́n, ọba Gándì, Ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí àti gbogbo ọba léèkàn. ọba tó bá kọ́kọ́ gbìyànjú tó pàpéjọ yìí tí gbogbo yín gbéra tẹ́ ẹ lọ rèé béèrè fún ìpínlẹ̀ tuntun. aṣíwájú gidi nírú ọba bẹ́ẹ̀ nígbà ẹ bá dé ẹ máa fa wàhálà lórí ibi wọ́n bá gbé
capital sí, ṣùgbọ́n ó tiẹ̀ ti tó gẹ́. Àìmọye ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Haúsá tó tiẹ̀ jẹ́ pé irú déédéé bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe tó yìí, wọn ò fi ṣe ìpínlẹ̀ 3, wọn ò fi ṣe 4 ní nọ́ọ̀tì. Mo lọ sí ìlú kan tá à ń pè ní Òkò níjòní, mò ń wo Ọ̀ṣun state lọ́ọ̀kan ni mo ní sára Ọ̀yọ́ state náà ni wọ́n ní bẹ́ẹ̀ ni. Tẹ́ ẹ bá wá bọ́ sẹ́yìn Ṣakí tàbí tí ẹ lọ Ọ̀gbẹ́ tí ẹ lọ Ìgbòho, ọ̀pọ̀lọpọ̀ kàn ń fẹnu, wọ́n ń fetí gbọ́ Ìgbòho ni, wọ́n ń fojú gbọ́gbẹ́ tì ní, wọn ò débẹ̀ rí, wọ́n ń fetí gbọ́ ni. Tẹ́ ẹ bá wá wọnú Ìbàdàn gangan, tẹ́ ẹ dá wọn kùnkùndùn kan ní kọ̀rọ̀kọ̀rọ̀ Ìbàdàn, ẹ̀yin gan mọ̀ wò pé kódà tí wọ́n bá fún Ìbàdàn gangan ní stéètì 2 kò tí ì pọ̀ jù. Àbí pé irú Ìbàràpá tí ẹ tiẹ̀ ní ń bá Ìbàdàn lọ gẹ́gẹ́ bí ìlànà, ẹ fẹ́ lè sọ pé ó ti tó pọ̀ jù. Tí wọ́n fẹ́ fi ilẹ̀ gan nípínlẹ̀ Ọ̀yọ́ tó pọ̀ jù ni. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, díẹ̀díẹ̀ náà ládìẹ díẹ̀ tó fi ń já díẹ̀. Ẹ jẹ́ ká sora wa pọ̀, ẹ jẹ́ ká wá ìfẹ́ àti ìṣọ̀kan. Ẹ jẹ́ á kúrò nídìí ìdò, ká kúrò nídìí Olúgbọ́n làgbà, Gáńdì lẹ̀gbọ́n, Ọ̀kẹ̀rẹ̀ làgbà, Aṣẹ́yìn lẹ̀gbọ́n, Olúbàdàn lálága lọ́balọ́ba, Aláàfin Ọ̀yọ́ ni, Gáńdì ni. Ẹ jẹ́ á máa pín, ẹ jẹ́ á máa gé, ẹ jẹ́ á máa wọ̀n. Ẹ jẹ́ á kọ́kọ́ fìmọ̀ ṣọ̀kan. Bá a bá fìmọ̀ ṣọ̀kan, tí Ìbàdàn bá dúró lọ́tọ̀, tọ́yọ́ bá dúró lọ́tọ̀, ẹ wo orú oore tí ó tún kọ́kọ́ wọnú ìlú wa, ẹ wo orú àǹfààní tá a jẹ. Ìbò 2027 ní ìsìn Elédùmarè ló lè bá wa yàn, torí pé àwọn kan ti ń jáde láti ìlú kọ̀ọ̀kan pé kí ló dé tó jẹ́ pé Ìbàdàn nìkan ní ń jẹ gómìnà, ṣélú mi ò lè jẹ́ ni. Eléyìí tún lè bí ọ̀tá, ó lè bí wàhálà nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ á tètè jára mọ́. Gbogbo ẹ̀yin lókọ, ẹ̀yin sẹ́nítọ̀, ẹ̀yin rẹ́ẹ̀pù, bàbá wa Fatai Buhari, bàbá wa Yunus Akíntúndé, Akeem Shikimẹ, àti gbogbo èyí tẹ́ ẹ wà ní House of Assembly, ẹ̀yin senatorial district tẹ́ ẹ di ilé agbára mú l'Àbújá, àtẹ̀yin ọba tó ṣe pé nọ́mbà Tinubu ń bẹ lọ́wọ́ yín tẹ́ ẹ lè pè lọ́wọ́ kan. Wọ́n fún ọ lẹ́gbàá kì í jẹ́gbà ò níyì. Àánú lọ́jẹ̀, oore lọ́jẹ̀. Agbára Tinubu kà kódà tí ò tí ì dé second term. Táǹfààní bá wà ká fìpínlẹ̀ ìdìbò 2027, orúkọ Tinubu ò ní parẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí gbogbo lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan, ká fohùn ṣọ̀kan lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ tuntun. Kí kálukú ó yéé máa ṣèfẹ́ inú, kí kálukú ó yéé máa ṣe pé tèmi sáfẹ́rè. Kì í ṣe pé portfolio tẹ́ ẹ lọ́ọ́ gbà ń bẹ̀, kì í ṣe pé ló ṣe kókó, bí kò ṣe dàgbàsókè. Ọ̀pọ̀lọpọ̀ ọba iná ní ń ṣiṣẹ́ ìpínlẹ̀ tuntun yìí lábẹ́nú o, tí ó hàn. Ṣùgbọ́n tí àgbájọ ọwọ́ ọ̀gbálẹ̀ tá a bá fi gbálẹ̀, ilẹ̀ ó mọ́ o, ilẹ̀ ó tuntun o, yóò sì mọ́ fún gbogbo wa. Mo rọ gbogbo ọba aládé o, mo sì ń fi kíkí yìí, mo fi ń kí bàbá wa Ọba Adéwọ̀lú Ládọjà, torí pé wọ́n sọ̀rọ̀ síta, wọ́n sì ní nǹkan ẹyọ kan táwọn béèrè lọ́wọ́ ààrẹ nu. Ayé rí gbámù. Kódà gbogbo àwọn ọba tí wọ́n ti ń ṣiṣẹ́ lórí nǹkan yìí bọ̀ tipẹ́, tí nǹkan yìí bá bọ́ sí lónìí, Ọba Adéwọ̀lú Ládọjà ni ó gba gírèsì, torí wípé gbogbo tó ọba ń ṣe láyé, tó ọba lọ́lọ́run rí mi, jẹ́ kéèyàn náà rí ọ o. Èmi kì í sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu o, èmi kì í sì sọ̀rọ̀ ẹ̀tàn, bẹ́ẹ̀ mi kì í sọ̀rọ̀ ẹ̀gà, torí pé ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń tẹ̀lé mi láti Ìbà TV. Kí ni mo máa ń sọ? Kí ni mo ní? Ọpọlọ mélòó ní bẹ lórí mi? Ṣùgbọ́n torí pé ẹ lọ́pọlọ jù mí lọ, nínú nǹkan tẹ́ ń kọ́mẹ́ǹtì mọ́ mú ń bẹ̀ yàtọ̀ fọ́rọ̀ àwọn òpònú aláìlọ́gbọ́n lórí tí wọ́n máa sọ̀sọkúsọ tó pé ọ̀tọ̀ ni tá a sọ, ọ̀tọ̀ ni tí wọ́n máa kọ́mẹ́ǹtì torí ìfẹ́ inú tiwọn. Ọba Adéwọ̀lú Ládọjà, bàbá mi, mo ṣe kábíyèsí fún yín.
ayé rí yín bíi ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbín látàrí àwọn ìrírí tẹ́ ẹ ti rí, látàrí àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ ti gbé, látàrí àwọn ìlàkọjá tẹ́ ẹ ti là kọjá, àbí ká tiẹ̀ sọ ìrìn àjò tẹ́ ẹ rìn kẹ́ ẹ tó dépò Olúbàdàn lénìí. Tó bá ṣe pé ìrírí àbọ́jọ́ orí àbí ìlàkọjá àbáwọn ipò téèyàn ti dìmú láwùjọ ìyẹn bá fi máa yànyàn sípò láàrin lọ́balọ́ba, tí wọ́n bá pè yín ní number 1 kò tí ì burú jù. Ṣùgbọ́n bá a ní nǹkan àgbà bí èwe là á rí. Bàbá, ẹ lọ́ọ́ mú àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan àgbà mọ́. Ẹ ṣètò tó mọ́yán lórí fún gbogbo mọ́gàjí tí ń bẹ lábẹ́ yín. Ẹ ṣètò tó mọ́yán lórí fún gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Ìbàdàn. Tẹ́ ẹ bá lẹ́ẹ̀fọ́ tí ó funfun ó ṣeé ṣe kó yá o. Ìmọ̀ràn ni bàbá, tọrọgbọ́n là á kọ́ ká tó kọ́lé, ìmọ̀ràn là á gbà ká tó káàṣẹ, tọrọgbọ́n táì kọ́lé kọ̀tọ́gbọ́n táì gbénú ẹ̀. Ẹ má pọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọdé. Ìfẹ́ tí mo ní sí yín àti sílẹ̀ Yorùbá ni ló mú mi máa sọ̀rọ̀ fún yín. Tẹ́ ẹ bá gbọ́, tẹ́ ẹ bá gbà yóò dùn dùndùn. Ẹ̀rù ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀, àyà ń fò ọ̀pọ̀lọpọ̀ pé ọba Aládọjà, ọba Adéwọ̀lú, bóò ni wọ́n ó ṣe ṣètò ìjọba. Inú mi dùn nígbà tí mo gbọ́ ìmọ̀ràn tí former president bàbá wa Ọbásanjọ́ tí wọ́n gbà yín nímọ̀ràn, torí wípé wọ́n ní ẹni tó bá faṣọ jóná kì í ṣòro kì í lọ̀, bí wọ́n bá ti rí ìsáná lọ́wọ́ rẹ̀ ni wọ́n mọ̀ tó ń bọ̀. Wọ́n mọ̀ ṣíṣe yín, wọ́n mọ̀ hùwàsí yín torí pé ẹ kọ̀rẹ́ jẹ, ẹ sì kọ ẹ̀gbin. Òṣùpá sì nínú ẹ̀gbin lọlá ń gbé. Ẹni tí yóò fara yọ́lá yóò fara yẹ́gbin. Ibi tọ́rọ̀ wa bá kù díẹ̀ káàtó nílẹ̀ Yorùbá tàbí láàrin ọmọ Ìbàdàn tàbí láàrin àwọn mọ́gàjí, ẹ jẹ́ á fi sùúrù ṣe o. Ìṣèjọba ó yàtọ̀ sí ìṣe ọba, torí pé lára àjẹ́ ọba ni láti yọ ìṣèjọba. Elédùmarè wá pa méjèèjì pọ̀ fún yín. Authority former governor ń bẹ lára yín, authority former senator ń bẹ lára yín, kó tó wá di pé ẹ di ọba. Ẹ kàn rántí pé lẹ́yìn ọba kò sípò kankan tẹ́ ẹ lè jẹ mọ́ o, ipò ẹyọ kan ló kù. Elédùmarè ò sì ní tí ẹ jẹ́ ní ìsìn. Ìní ipò tí gbogbo wa ó jẹ, tí ò sẹ́nì kankan. Wọn ì dìbò yàn, ẹni ọba ti kàn ni. Ẹ ní tí jẹ́ ní ìsìn. Ẹ lòpò yìí pẹ́pẹ́pẹ́. Ṣùgbọ́n ká ẹ mọ̀ pé lẹ́yìn ọba kò sóyè ní ìtẹ́ ẹ lè jẹ mọ́ tó lè tóbi tó ìtẹ́ ẹ ti jẹun. Àti ìgbọ́rí ọba kan sọ̀kalẹ̀ ọlọ́rẹ̀ ìjàre. Ààrẹ la tún lè máa rí bí ipò tó wúwo, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá àjẹwọ̀ lọ́ba. Ẹ jẹ́ ẹ gbọ́ ẹ tọ̀, ẹ dèèyàn pàtàkì, orúkọ yín ò ní bàjẹ́. Àwọn ìrírí díẹ̀ àti ìwòye díẹ̀ tọ́pọ̀lọpọ̀ rí nígbà tí ẹ wà nípò gómìnà ló fa gbogbo ọ̀rọ̀ ìkìlọ̀. Ṣùgbọ́n bí gbogbo inú Ìbàdàn ṣe ń dùn wípé àwọn lọ́ba tó kójú òṣùwọ̀n, ọba tó tó gbangba sùn lọ́yẹ́, bẹ́ẹ̀ làwọn kan náà ń bẹ̀rù pé ọba tó dé yìí ọba oní protocol ni. Ọ̀dọ̀ náà gbogbo nǹkan náà kọ́ la á máa fàṣà sí i kó má bàa bàjẹ́, torí pé tá a bá fi ọ́ bàjẹ́ yóò le díẹ̀ yóò dẹ̀ díẹ̀, ṣùgbọ́n ẹ má jẹ́ kí dídẹ̀ ó pọ̀, ẹ sì má jẹ́ kí líle ó pọ̀. Elédùmarè ó kọ́ yín máa ṣe. Àwọn tí wọ́n ti ṣe ṣáájú wọn ó bá yín ṣe, àwọn aláṣekù. Ẹ jẹ́ kílẹ̀ Yorùbá ó mọ àkókò yìí sí rere. Ẹ ṣètò àlàáfíà láàrin lọ́balọ́ba, ẹ ṣètò àlàáfíà láàrin lóyèlóyè, ẹ ṣètò àlàáfíà láàrin àwọn olóṣèlú sọ́ba. Ọ̀rọ̀ ọ̀mọ̀ràn ni o, ọ̀rọ̀ ọ̀mọ̀ràn ni o, ọ̀rọ̀ ọ̀mọ̀ràn ni o. Tó gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, mo kí yín o. Orúkọ mi ò yí padà, Ọláyíwọlá Maruf Abíọ́lá, Ojú Àjà ńbàdàn, Ọ̀yọ́ Aláàfin, Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà, Àjíṣọlá ni mí ọmọ kẹlẹ ògùn kò rí sí ọmọ àtàkà ìjàwàrà. Tó ẹ̀yin olólùfẹ́ mi, wọ́n mọ̀ ṣayẹyẹ ọjọ́ ìbí mi,
mo ṣe lọ́jọ́ 13 ní oṣù 11 oṣù tá a bí mi lọ́mọ. Kì í ṣe pé mo ti ń dàgbà jù ṣùgbọ́n mo ti wà ní 50 ọdún tá a mọ̀ sí 50. A máa ṣe Àjànbàdàn Òjó at 50. Agbára Ọlọ́run, agbára lọ́wọ́ àṣẹ Èdùmàrè. A ní dájọ́ lékú lọ, ẹ̀yin ò ní pẹ̀dẹ́, èmi náà ò ní pẹ̀dẹ́. Igbá ilé wa ìlé, àwo ilé wa ìlé. Ṣẹ̀kẹ̀rẹ̀ kì í ròde ìbànújẹ́, òkè lẹ mú ro sí, òkè gbogbo yín ọmọ lọ. Ibi tẹ́ ẹ kó gití ni gítí tán igi ìtàn náà owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ wá fìfẹ́ yẹ́ mi sí, ẹ wá pè mí léèyàn, ẹ wá fìfẹ́ hàn mí. Ilẹ̀ Ìbàdàn lé Olúyọ̀lé náà ni mo ti ṣe. Bẹ́ẹ̀ ni, nítorí pé ibẹ̀ náà láti ń jẹ, ibẹ̀ náà láti ń mọ̀. Bó ti jẹ́ pé ìlú Èkó là ń gbé, ṣùgbọ́n owó Ìbàdàn pọ̀ ní owó tá a fi ń ṣègbésí ayé. Ìlú Ìbàdàn náà láti ṣe. Láìpẹ́ láì jìnnà, á ra aṣọ ni o, á gba ife ni o, á gba talí ni o, tá a fi wọlé, yóò jáde sórí afẹ́fẹ́ láìpẹ́ láì jìnnà. Ẹ̀yin tí ẹ bá tiẹ̀ ní èròǹgbà kan lórí ìrìn àjò yìí, màá máa fi nọ́mbà kan sórí fídíò mi látàkókò yìí lọ. Tẹ́ ẹ lè láǹfààní àti bá mi sọ̀rọ̀ èmi gangan. Tẹ́ ẹ lè láǹfààní láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp call. Màá fi sórí afẹ́fẹ́. Tàbí WhatsApp message. Bóyá tí ẹ̀rẹ́ nìkan kan tó ti hàn pé Àjànbàdàn ó fẹ́ ṣe 50. Àwa lá sponsor rẹ̀, àwa lá gbé, àwa lá ràn ọ́ lọ́wọ́, àwa lá ṣe báyìí, àwa lá tọrọ nǹkan indirectly o. Ẹni bá ṣe fún mi, màá gbà. Ṣùgbọ́n mi ì pé dandan kí èèyàn wá ṣe nǹkan fún mi o. Torí pé awo àgbò kì í pẹ́ dáwọ́ àfáà. Ṣùgbọ́n déédéé iye tí ìwọ tó bá mọ̀ pé ẹni yìí náà lẹ́tọ̀ọ́ sáwọn nǹkan báyìí. Àlàáfíà fún yín. Ọjọ́ 13 nínú oṣù 11 ọdún tá a wà yìí, èmi ṣàyẹyẹ ọjọ́ ìbí mi. Àjànbàdàn Òjó at 50. Àjànbàdàn Òjó at 50. Alhamdulillah. Torí pé ayé kì í béèrè wípé kí n lọ́jọ́ orí, kí n lọ mú bọ̀, kí n lọ dà àdúbẹ̀. Ọlọ́run, ìwọ tó jẹ́ ń tán, tó sì jẹ́ nítàn, tó wá jẹ́ kí n tàn. Elédùmarè, má jẹ́ ń tàn ṣáájú kí n tó tàn. Má jẹ́ kí tàn náà mi ó wọ́ ọ̀kùn ṣáájú kí n tó tàn. Wá jẹ́ nítàn rere gbogbo àkókò tí n bá lò láyé. Tí mi ì bá sí ńbẹ̀ mọ́, má jẹ́ tàn mi ó pa. Má jẹ́ ìtàn ìgbésí ayé, má jẹ́ ó affect àwọn ọmọ mi àtàwọn ẹbí mi. Àtọmọ tí mo tẹnu bí, àtọmọ tí mo kọ́ńṣẹ́, àtọmọ tí mo bí fúnra mi, àtọmọ àwọn olólùfẹ́ mi, ni wọ́n di ọmọ àmúyangàn láwùjọ. November 13 is my party birthday. Gbogbo gómìnà tó ń jẹ nípínlẹ̀ gbogbo gómìnà tó ń jẹ ní ìwọ̀ oòrùn South West, gbogbo wọn bá wa tán, wọ́n gbà Ìbàdàn kọjá. Mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ìbàdàn ní ilé gbogbo Yorùbá. Wọ́n máa ń sọ fáwọn ìpín pé Yorùbá tí Yorùbá nílé Ìbàdàn kò tí ì di Yorùbá o. Wọ́n mọ̀ pé president nílé Ìbàdàn. Nítorí náà kò ń ṣe pé ọba àwọn Ìbàdàn nìkan ló mú jẹ́ o. Ọba gbogbo tó bá ń gbé Ìbàdàn ni gbogbo ẹni tó bá gbàdàn kọjá. Ọlọ́run dẹ̀ bá a ṣe. Ọ̀pá àṣẹ tí gómìnà wa ọmọ wa àtàtà, torí pé gbogbo ọmọ Ìbàdàn ọmọ Olúbàdàn ni wọ́n. Ọmọ wa àtàtà tínú wa sì dùn sí. Onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ọ̀pá àṣẹ tó pé fún wa lónìí, ìdùnnú ló jẹ́ fún gbogbo Ìbàdàn, torí pé ní